Ilésanmí dùn joyè o nítorí náà mo yọwọ́ nínú ètò ìdìbò ọdún 2027 Mahmood Sadis Buba ló sọ bẹ́ẹ̀. Àwọn agbébọn ṣèkọlù sí iléèwé nípínlẹ̀ Borno jí ó lé ní 40 àwọn akẹ́kọ̀ọ́ sá lọ. Nípínlẹ̀ Kebbi kò sáàyè ìranù o pẹ̀lú bí àwọn ikọ̀ agbófin ẹ̀sìnrò Hisbah ṣe náwó gan àwọn àgbà mẹ́ta nílé ìtura kan fún ìwà ìṣekúṣe tí wọ́n pè ní ìwà immoral nínú òfin Sharia. Àjọ gúúsù ìwọ̀ oòrùn SWDC gba ìwé àṣẹ kí ojú ọ̀nà rélùwé bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́kùn náà. Ó mà ṣe o, pásítọ̀, ìyàwó àtàwọn ọmọ ìjọ mìíràn pàdé ikú òjijì látàrí ọkọ̀ ojú omi tó ní jàǹbá ní Bayelsa. Àwọn agbébọn ní káwọn ìlú Katsina máa san 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà fún owó orí lásìkò ìdúnkòokò ìkọlù lápá ẹkùn àríwá ìwọ̀ oòrùn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú Ayé Tèmi ni oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ilésanmí dùn ju oyè o nítorí náà mo yọwọ́ nínú ètò ìdìbò ọdún 2027 Mahmood Sadis Buba ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ olóṣèlú tó jẹ́ àkàndá Mahmood Sadis Buba tí ọ̀pọ̀ mọ̀ sí Abin Al-Ajabi tó fẹ́ díje dupò ilé ìgbìmọ̀ aṣojúṣòfin l'Àbújá ti yọwọ́ nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Buba kéde ìgbésẹ̀ rẹ̀ yìí lójú òpó Facebook rẹ̀ lọ́jọ́ 16 oṣù karùn-ún ọdún yìí. Ìgbésẹ̀ náà ló jẹ jáde nínú lẹ́tà tó kọ sí alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kaduna. Buba sọ pé ìgbésẹ̀ òun láti má ṣe díje dupò mọ́ fún ipò aṣojúṣòfin l'Àbújá wà ní ìbámu pẹ̀lú nǹkan tí ẹgbẹ́ òṣèlú APC fẹ́. Ó ní ìgbésẹ̀ òun yìí kò rọrùn rárá, àmọ́ òun gbà láti má dupò òṣèlú mọ́ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń bọ̀ lẹ́yìn táwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ ti bá wọn yanjú èdè àìyedè tó wà nínú ẹgbẹ́. Ó ní òun pinnu láti juwọ́ jùsẹ̀ sílẹ̀ láti díje fún ipò aṣojúṣòfin nílùú Àbújá lẹ́yìn tí òun ti bá ẹbí òun àti àwọn abẹnugan lágbo òṣèlú pẹ̀lú alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀. Mahmood ní òun gbàgbọ́ pé ó dára kí gbogbo àwọn nínú ẹgbẹ́ ṣe àtìlẹ́yìn fún ẹni tí yóò bá díje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Ọ̀dọ́mọdé olóṣèlú náà tó wá láti ìpínlẹ̀ Kaduna ní ọ̀pọ̀ àwọn èèyàn ti ń sọ nípa rẹ̀ lórí ìtàkùn ayélujára lẹ́yìn tí fídíò kan ṣàfihàn rẹ̀ níbi tí ẹgbẹ́ òṣèlú APC ti ń ṣàyẹ̀wò fún un nílùú Zaria láti díje fún ipò aṣojúṣòfin l'Àbújá. Lára nǹkan tó jẹ́ kí ọ̀pọ̀ èèyàn máa sọ nípa rẹ̀ ni bí ọkùnrin náà ti ní ara kékeré àti àríyànjiyàn nípa ọjọ́ orí rẹ̀. Àwọn èèyàn kan sọ pé ọkùnrin náà kò tó iye ọmọ ọdún tí wọ́n pè é. Oríṣiríṣi ìwé làwọn èèyàn ń gbé sórí ayélujára nípa ọjọ́ orí rẹ̀, àmọ́ kò sẹ́ni tó lè sọ ní pàtó ọjọ́ orí ọ̀dọ́kùnrin náà. Gẹ́gẹ́ bí òun pẹ̀lú ṣe wí, ó ní bí ara òun ṣe rí kì í kọ òun lóminú torí Ọlọ́run ló dá òun bẹ́ẹ̀. Ṣáájú kó tó kéde pé òun kò ní díje mọ́ ni ó ti sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pé ẹni ọdún 25 lòun, òun sì kójú òṣùwọ̀n láti dupò náà gẹ́gẹ́ bí ìwé òfin Nàìjíríà ṣe là á kalẹ̀. Bákan náà ló tún sọ pé ara òun tó kéré kò ní ṣàkóbá fún òun láti sojú àwọn èèyàn òun tóun bá wọlé. Ó ní láti inú ẹbí òun, pàápàá jùlọ láti ọ̀dọ̀ bàbá òun lòun ti jogún irú àrà bẹ́ẹ̀. Buba fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn èèyàn òun gan ló sọ pé kóun díje torí iṣẹ́ tó pọ̀ nílẹ̀ láti ṣe. Ó ní ìpèníjà ara tí òun ní kò sì fi ìgbà kan kọ òun lóminú. Ó ní kàkà kí òun máa ronú nípa bí ara òun ṣe rí, ń ṣe ló máa ń jẹ́ nǹkan ìwúrí fún òun. Ó ní àwọn èèyàn kan máa ń bú òun wípé alára kékeré ni òun, pé òun kúrú mọ́lẹ̀. Gbajúmọ̀ ọkùnrin olóṣèlú náà Buba sọ pé iṣẹ́ awakọ̀ lòun ṣe tẹ́lẹ̀, àmọ́ òun ni alága ẹgbẹ́ tó ń polongo ìbò fún ààrẹ Bọ́lá Tinubu àti Uba Sani fún ètò ìdìbò ọdún 2027 lọ́wọ́ báyìí. Àwọn agbébọn ṣèkọlù sí iléèwé nípínlẹ̀ Borno jí ó lé ní 40 àwọn akẹ́kọ̀ọ́ sá lọ. Àwọn akẹ́kọ̀ọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ 42 ló ti jẹ́ jíjígbé sá lọ lẹ́yìn tí àwọn afurasí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ṣèkọlù sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tí wọ́n ń pè ní Musa níjọba ìbílẹ̀ Askira Uba nípínlẹ̀ Borno. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé ní déédéé aago 9 òwúrọ̀ lọ́jọ́ Ẹtì Friday nílùú Musa tó wà létí igbó aginjù Sambisa. Ọmọ ilé tó ń sojú ẹkùn Askira Uba
Hawa Federal Constituency Medala Balami fìdí ìkọlù náà múlẹ̀ tó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó bani lọ́kàn jẹ́. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday, aṣòfin náà kọ̀rọ̀ ojú sí ìkọlù tí àwọn ajínigbé agbébọn ṣe sí iléèwé náà àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé sá lọ. Aṣòfin náà sọ wípé ìbànújẹ́ ọkàn ló jẹ́ pé àwọn ọmọ iléèwé aláìṣẹ̀ àti àwọn olùgbé ìlú tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ ìdúnkokò ìgbésùnmọ̀mí àti wàhálà rògbòdìyàn ní ìlú àwọn. Ẹlòmíràn tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, sẹ́nítọ̀ tó ń sojú agbègbè gúúsù ìpínlẹ̀ Borno Mohammed Ali Ndume, ó sọ wípé àwọn èèyàn 42 ló jẹ́ jíjígbé sá lọ lásìkò ìkọlù náà. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 16 oṣù karùn-ún ọdún yìí, Ndume sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ girama 4 ló jẹ́ jíjígbé sá lọ níléèwé GDSS, ọkùnrin 2 àti obìnrin 2. Àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ 28 28 ló jẹ́ jíjígbé lágbọ̀ndàn ẹ̀ka alákọ̀ọ́bẹ̀rẹ̀, nígbà tí àwọn ọmọ 10 yòókù sì jẹ́ jíjígbé ní ilé oníkálukú wọn tí àpapọ̀ wọn sì jẹ́ 42 42. Ẹ̀wẹ̀, ààrẹ ẹgbẹ́ ọ̀dọ́ fún ẹkùn gúúsù Borno South Youth Alliance Samaila Kaigama sọ fún Punch Online pé 40 àwọn akẹ́kọ̀ọ́ ló jẹ́ jíjígbé sá lọ gẹ́gẹ́ bí àpapọ̀ iye àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé nílùú náà. Ó ní àwọn aṣojú àwọn ló ń lọ látojúlé sójúlé láti mọ ọmọ tó wà nílé tàbí tó sọnù tó dàwátì. Ó ní òpin iṣẹ́ ìwádìí náà làwọn kó gbogbo ẹ̀jọ tí ó sì fún àwọn ní àpapọ̀ iye náà. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn ọkùnrin 19 àti obìnrin 21 ló jẹ́ olùfarakásá. Nípínlẹ̀ Kebbi kò sáyé ìranu o pẹ̀lú bí àwọn ikọ̀ agbófin ẹ̀sìnró Hisbah ṣe nawọ́ gan àwọn àgbà 3 nílé ìtura kan fún ìwà ìṣekúṣe tí wọ́n pè ní ìwà ìmọ́ra nínú òfin Ṣẹ̀ríà. Adarí ikọ̀ náà lẹ́ka Ṣẹ̀ríà Surajo Kamba sọ pé àwọn ṣe ìkọlù sí ilé ìtura náà lẹ́yìn tí olóbó ta wọn nípa ìwàkuwà ìṣekúṣe àwọn èèyàn kan nílé ìtura náà tí wọ́n fi orúkọ bò láṣìírí pé wọ́n hu ìwà ìṣekúṣe tó tako ẹ̀sìn nípínlẹ̀ náà. Àwọn òṣìṣẹ́ ikọ̀ agbófin ẹ̀sìnró Hisbah náà jẹ́ kó di mímọ̀ pé obìnrin 2 àti ọkùnrin kan ni àwọn fi sínkún òfin mú lásìkò ìkọlù àwọn sí ilé ìtura náà. Iléeṣẹ́ ìròyìn The News Agency of Nigeria report fi ìdí ẹ̀ múlẹ̀ ìfigbóró òfin ẹ̀sìn mú àwọn èèyàn ọ̀hún lábẹ́ òfin Ṣẹ̀ríà ìpínlẹ̀ Kebbi lọ́jọ́ àbámẹ́ta Sátidé. Wọ́n sọ pé adarí ikọ̀ náà Surajo Kamba sọ pé àwọn gbé ìgbésẹ̀ náà lẹ́yìn tí ẹ̀sùn àṣemáṣe àwọn èèyàn ọ̀hún nílé ìtura tí wọ́n forúkọ bò láṣìírí dé sí etí gbọ́ àwọn. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní ṣíṣèkọlù náà wáyé lábẹ́ ìdarí ìgbékalẹ̀ ẹgbẹ́ Hisbah Board láti gbógun ti ìwà ìṣekúṣe àgbèrè tí wọ́n pè ní ìwà ìmọ́ra lábẹ́ òfin Ṣẹ̀ríà láwọn ilé ìtura yíká ìpínlẹ̀ náà. Ó ní bí àwọn àgbàlagbà 12 ni wọ́n ti wà ní àhámọ́ fún ọ̀sẹ̀ kan gbáko lórí àwọn ìwàkuwà ìṣekúṣe tí wọ́n ń jìyà rẹ̀. Ọwọ́ tẹ àwọn èèyàn 12 náà nínú ìjáde ìkọlù àwọn ikọ̀ agbófin ẹ̀sìnró Hisbah náà. Ó ní èyí tí àwọn ṣẹ̀ṣẹ̀ ṣe yìí ní ara àwọn ìgbìyànjú àwọn ikọ̀ Hisbah. Agbègbè tàbí ilé ìtura tí wọ́n ti ṣèkọlù náwó gan àwọn èèyàn náà ni wọn ò sọ síta láti mọ̀ fún ẹnikẹ́ni. Ó wá sọ pé àwọn ó sì máa tẹ̀síwájú nípa gbígbógun ti ìwàkuwà ìṣekúṣe títí tí ìyàtọ̀ tí àwọn ń fẹ́ yóò fi wà. Ó ní ṣáájú ṣíṣèkọlù sí ilé ìtura ọ̀hún, ibi tí èèyàn 3 náà ti jẹ́ fífi gbòòrò òfin Ṣẹ̀ríà mú ni àwọn ti fi ìkìlọ̀ síta. Ó wá ṣe bẹ́ẹ̀ tún ṣèkìlọ̀ fún àwọn onílé ìtura àti àwọn alámòjútó rẹ̀ láti má ṣe fi àyè gba ìwàkuwà ìṣekúṣe ní ilé ìtura wọn, kí wọ́n ó sì ṣèkìlọ̀ fún àwọn oníbàárà wọn láti má ṣe tàpá sí òfin Ṣẹ̀ríà tó jẹ́ ti ìpínlẹ̀ Kebbi. Àwọn ikọ̀ agbófin ẹ̀sìnró Hisbah Board náà ló jẹ́ ẹ̀ka kan lábẹ́ ìjọ tó mójútó òfin àti ẹ̀tọ́ lábẹ́ òfin Ṣẹ̀ríà tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ka tó ń rí sí ẹ̀sìn, ìyẹn Ministry of Religious Affairs nípínlẹ̀ Kebbi. Ó ní ojúṣe àwọn ikọ̀ náà ni láti ṣàfọ̀mọ́ agbègbè gbogbo yíká ìpínlẹ̀ náà. Àjọ Gúúsù Ìwọ̀ Oòrùn SWDC gba ìwé àṣẹ kí ojú ọ̀nà rélùwéè bẹ̀rẹ̀ iṣẹ́
lẹ́kùn náà. Àjọ ìdàgbàsókè gúúsù ìwọ̀ oòrùn South West Development Commission lọ́jọ́bọ̀ Thursday ti gba ìwé àṣẹ kí ojú ọ̀nà rélùwéè bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́kùn náà àti nípa gbígba ìwé àṣẹ líla ojú irin látọwọ́ àjọ tó ń rí sí ojú ọ̀nà rélùwéè Nigerian Railway Corporation, èyí tí yóò ṣí ọ̀nà sílẹ̀ fún àwọn arìnrìn-àjò tó ń ṣiṣẹ́ lábẹ́ àjọ ìdàgbàsókè gúúsù ìwọ̀ oòrùn àti nípa mímú ìmúgbòòrò bá ètò iṣẹ́ ojú ọ̀nà rélùwéè jákèjádò àwọn kọ̀rọ̀kọ̀ndù rélùwéè tó ti wà tẹ́lẹ̀ lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Ìdàgbàsókè ọ̀hún ló ń sàmì ìgbésẹ̀ pàtàkì sí ìlọsíwájú ìgbòkègbodò láti ẹkùn kan sí ibòmíràn àti mímú àyípadà tó lóòrìn bá ètò ọrọ̀ ajé káàkiri ẹkùn náà. Olùdarí àgbà àti aláṣẹ fún àjọ ìdàgbàsókè gúúsù ìwọ̀ oòrùn SWDC Charles Akínọlá sọ èyí di mímọ̀ nílùú Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ó ṣàpèjúwe ìdàgbàsókè náà gẹ́gẹ́ bí àyípadà tó láàmìlàaka àti ṣíṣètò pípalẹ̀mọ́ sí ohun tó fẹsẹ̀ múlẹ̀. Akínọlá ṣàlàyé pé ìwé àṣẹ kìí ṣe fún ṣíṣe ojú ọ̀nà rélùwéè tuntun ṣùgbọ́n fún àwọn arìnrìn-àjò tó ń ṣiṣẹ́ àti ètò gbígbé ẹrù láti ìlú kan lọ síbòmíràn ní àwọn kọ̀rọ̀kọ̀ndù ojú irin rélùwéè tó ti wà tẹ́lẹ̀ tó sọ àwọn ìlú, àwọn okòòwò, àwọn iléeṣẹ́ àti àwọn ẹ̀ka ibùdó ètò ọrọ̀ ajé káàkiri ẹkùn gúúsù ìwọ̀ oòrùn South West. Ó ní ìwé àṣẹ náà fún àjọ náà láṣẹ láti ṣiṣẹ́ lórí àwọn iṣẹ́ ojú irin tóóró àti bó ṣe wà. Ó ṣe àtìlẹ́yìn fún ìfilọ́lẹ̀ ojú ọ̀nà rélùwéè ẹkùn gúúsù ìwọ̀ oòrùn, ẹ̀ka iléeṣẹ́ iṣẹ́ àgbẹ̀ àti ohun èlò àti ìgbékalẹ̀ ètò láti mú ìmúgbòòrò bá àwọn ohun èlò, ṣíṣí ilẹ̀kùn ìdàgbàsókè iléeṣẹ́ ètò ọ̀gbìn, ríró lílọ bíbọ̀ lágbára sí i àti mímú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé sunwọ̀n sí i káàkiri ìpínlẹ̀ Èkó, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Oǹdó àti Èkìtì. Ó ní ìwé àṣẹ náà kì í kàn ṣe dọ́kúmẹ́ǹtì nìkan, ó jẹ́ kọ́kọ́rọ́ fún àtúnṣe àtúntò ọrọ̀ ajé lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn lójú ọ̀nà rélùwéè. Ó mà ṣe o, pásítọ̀, ìyàwó àtàwọn ọmọ ìjọ mìíràn pàdé ikú òjijì látàrí ọkọ̀ ojú omi tó níjàmbá ní Bayelsa. A ò mà ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan ló wáyé nípínlẹ̀ Bayelsa lọ́jọ́ Ẹtì Friday lẹ́yìn tí ọkọ̀ ojú omi tó ń gbé àwọn ọmọ ìjọ lọ síbi ètò ìjọsìn kan ti ṣe bẹ́ẹ̀ ṣe kòǹgẹ́ ìjàmbá lójú ọ̀nà odò Odioma sí Brass ní ìjọba ìbílẹ̀ Brass níbi tí pásítọ̀ kan àti ìyàwó rẹ̀ ti jẹ́ Ọlọ́run nípè. Àwọn olùfarakásá náà ló wà lára ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ tó ń rìnrìn àjò lọ sí Yenagoa tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà fún ètò ìjọsìn kan lásìkò tí ọkọ̀ náà níjàmbá, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn arìnrìn-àjò míì náà ni wọ́n jẹ́ dídóòlà láàyè. Síbẹ̀ àwọn míì dàwátì. Ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa DSP Musa Muhammed, ó sọ wípé àwọn aláṣẹ kò tíì mọ pàtó iye àwọn olùfarakásá bí ìgbésẹ̀ ìgbìyànjú iṣẹ́ ìdóòlà ṣe ń tẹ̀síwájú. Gẹ́gẹ́ bó ṣe wí, ikọ̀ agbófinró ọlọ́pàá ẹ̀ka orí omi ti darapọ̀ mọ́ àwọn adóòlà ẹ̀mí agbègbè ìlú náà nínú iṣẹ́ wíwá àwọn olùfarakásá. Ẹlòmíràn tó náà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún, ààrẹ ọ̀dọ́ ìlú Odioma Moses Inene fìdí rẹ̀ múlẹ̀ pé pásítọ̀ àti ìyàwó rẹ̀ wà nínú ìjàmbá ọkọ̀ ojú omi náà. Àwọn olùgbé ìlú àtàwọn adóòlà ẹ̀mí ní agbègbè ìlú náà padà ṣàwárí òkú ìyàwó pásítọ̀, èyí tó ti jẹ́ gbígbé lọ sí ilé ìgbókùpamọ́sí nígbà tí iṣẹ́ wíwá àwọn olùfarakásá sì ń tẹ̀síwájú fún pásítọ̀ àti àwọn arìnrìn-àjò míì tó dàwátì. Ó sọ wípé àwọn awakọ̀ agbègbè náà ti jẹ́ dídarí láti tẹpá mọ́ ìgbésẹ̀ ìgbìyànjú ìdóòlà ẹ̀mí ní odò náà. Àwọn agbébọn ní káwọn ìlú Katsina máa san 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà fún owó orí lásìkò ìdúnkokò ìkọlù lápá ẹkùn àríwá ìwọ̀ oòrùn. Àwọn olùgbé ìlú Sayaya níjọba ìbílẹ̀ Matazu nípínlẹ̀ Katsina ti jẹ́ sísọ sínú ìpayà ìbẹ̀rùbojo àti àìdánilójú lẹ́yìn tí àwọn agbébọn ní kí àwọn aráàlú náà san 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà owó orí. Ìṣẹ̀lẹ̀ náà ti mú àníyàn pọ̀ sí lórí ètò ààbò tó mẹ́ẹ̀
tó burúkú sí i láwọn ìgbèríko ìlú jákèjádò apá ẹkùn àríwá ìwọ̀ oòrùn níbi tí àwọn olùgbé ìlú ti ń tẹ̀síwájú nípa dídojúkọ ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé àti ìlọ́wọ́gbàmọ́nilọ́wọ́ lọ́nà àìtọ́ nípasẹ̀ àwọn ọ̀daràn adìyàmọ́ra agbébọn. Gẹ́gẹ́ bí elétò ààbò kan Bakasini ṣe wí, àwọn agbébọn béèrè owó lọ́wọ́ ìlú tó wà lábẹ́ ìdúnkokò ìkọlù tí àwọn olùgbé ìlú bá kùnà láti gbọ́ràn. Owó orí náà, gẹ́gẹ́ bí àwọn aráàlú ṣe wí, ló ti dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ sáàrin àwọn olùgbé ìlú tó ń jìjàgùdù pẹ̀lú ìṣòro ìpèníjà ètò ọrọ̀ ajé tó dẹnukọlẹ̀ àti ìdúnkokò mọ́ ètò ààbò lemọ́lemọ́. Àwọn olùgbé ìlú kọminú pé ládùrú ìkọlù lemọ́lemọ́ àti ìgbójú agansíni tó ń tọwọ́ àwọn ikọ̀ adìyàmọ́ra agbébọn wáyé tó ń ṣọṣẹ́ láabi ní agbègbè ẹkùn náà, ọ̀pọ̀ àwọn ìgbèríko ìlú náà ló ti wà lábẹ́ ìgbèkùn àwọn ajínigbé agbébọn látàrí ohun tí wọ́n ń ṣàpèjúwe gẹ́gẹ́ bí àìṣedédé àti àìsí ìdásí àwọn àjọ elétò ààbò. Ìṣẹ̀lẹ̀ náà jẹ́ tuntun lára ọ̀pọ̀ ète ìlọ́wọ́gbàmọ́nilọ́wọ́ tó ń peléke sí èyí tí àwọn agbébọn náà ń lò jákèjádò ìpínlẹ̀ Katsina, Zamfara, Sokoto àti Kaduna níbi tí wọ́n ti ń kàn án nípa fún àwọn olùgbé ìlú láti san owó gọbọi, àwọn ohun èlò oúnjẹ tàbí nǹkan ọ̀sìn abìyẹ́ ní tipátipá lójúnà láti yẹra fún ìkọlù. Ní ọ̀pọ̀ àwọn agbègbè tó ti fara káásá, àwọn agbébọn náà ló rẹ́sẹ̀ walẹ̀ tí wọ́n sì ń ṣàkóso gbé owó orí lé àwọn iṣẹ́ oko, lílọ bíbọ̀ ìgbòkègbodò àti ọjà ẹsẹ̀ kùkú nígbà tí àwọn olùgbé ìlú ń gbé lábẹ́ ìpayà ìbẹ̀rùbojo lójoojúmọ́. Ọwọ́ tẹ̀ wọ́n o. Iléeṣẹ́ ọlọ́pàá ṣekú pa àwọn ajínigbé agbébọn méjì, náwó gán àwọn yòókù nípínlẹ̀ Ògùn. Àdúpẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣekú pa àwọn afurasí ajínigbé agbébọn, wọ́n sì ti fi gbòòrò òfin gbé àwọn méjì mìíràn lásìkò iṣẹ́ ìréde ní agbègbè Atan Ìjẹ̀bú nípínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá náà sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta Sátidé nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá DSP Olúṣèyí Babáṣèyí sọ pé ìgbésẹ̀ náà ló jẹ́ gbígbé nípasẹ̀ ikọ̀ agbófinró tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé lẹ́yìn iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn èèyàn mẹ́ta ní agbègbè Ìpojò ní Ìpẹ̀rin Àtàn Ìjẹ̀bú. Ó ṣàlàyé pé àwọn olùfarakásá náà ló jẹ́ jíjígbé sálọ lọ́jọ́ Ajé Monday tí wọ́n sì padà jẹ́ títú sílẹ̀ láì farapa lọ́jọ́bọ̀ Thursday lẹ́yìn tí wọ́n san owó ìtanràn. Gẹ́gẹ́ bó ṣe wí, ikọ̀ agbófinró tẹpá mọ́ ìgbésẹ̀ ìgbìyànjú wọn lójúnà láti fi gbòòrò òfin gbé àwọn ikọ̀ tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà lẹ́yìn tí àwọn olùfarakásá ti gba òmìnira ìtúsílẹ̀. Babáṣèyí sọ pé ikọ̀ agbófinró gùnlé iṣẹ́ ìtanilólobó tó lóòrìn tí wọ́n sì ṣèkọlù sí ibùba àwọn ajínigbé agbébọn lójú ọ̀nà Ìjẹ̀bú Òde sí Ìbàdàn ní déédéé aago 5 òwúrọ̀ lọ́jọ́ Ẹtì Friday. Ó sọ wípé àwọn afurasí náà ṣínà ìbọn bolẹ̀ gbàrà tí wọ́n fojú gan ni àwọn ikọ̀ elétò ààbò, èyí tó yọrí sí ìdojú ìjà ìbọn kọra ẹni láàrin àwọn agbébọn àti ikọ̀ agbófinró ọlọ́pàá. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn afurasí ajínigbé agbébọn náà ló jẹ́ ṣíṣekú pa lásìkò ìdojú ìjà ìbọn kọra ẹni tó wáyé náà, nígbà tí àwọn mìíràn sì na pápá bora wọnú igbó lọ pẹ̀lú ọta ìbọn. Ó fi kún pé ìtẹ̀síwájú iṣẹ́ ìréde náà ló yọrí sí ìfigbòòrò òfin gbé afurasí ògbóǹtarìgì olórí ajínigbé agbébọn Seriki Abdullahi àti ikọ̀ ajínigbé míì tórúkọ rẹ̀ ń jẹ́ Muhammed Bello. Babáṣèyí ní ikọ̀ agbófinró ọlọ́pàá rí ìbọn AK-47 tí wọ́n ti ki ọta ìbọn 10 sí nínú gbà padà àti ìbọn single barrel míì lọ́wọ́ àwọn afurasí. Ó tẹ̀síwájú pé iléeṣẹ́ ọlọ́pàá tún rí mílíọ̀nù kan ààbọ̀ náírà 1.5 million naira tí wọ́n fura sí pé ó jẹ́ ara àwọn owó ìtanràn tí wọ́n gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí olùfarakásá gbà padà kúrò lọ́wọ́ wọn. Wọ́n ní àti àwọn ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀ àti àpò báàgì dúdú gbà bákan náà. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn òkú afurasí tí wọ́n ṣekú pa ti jẹ́ gbígbé lọ sí ilé ìgbókùpamọ́sí fún àyẹ̀wò níbàámu pẹ̀lú ìlànà à ń tẹ̀lé tó dúró rè. Ó sọ wípé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ sì ń tẹ̀síwájú láti da ibùba àwọn ajínigbé náà rú àti láti fi gbòòrò òfin gbé àwọn ọmọ ẹgbẹ́ ajínigbé agbébọn tó na pápá bora. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Bọ̀dé Ọ̀jájú ni gbóríyìn fún ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá fún iṣẹ́ takuntakun wọn, fún ìfaradà àti iṣẹ́ akíkanjú tí wọ́n ní wọ́n ń ṣe lásìkò iṣẹ́ ìréde ààbò. Ọ̀jájú ní fẹsẹ̀ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá múlẹ̀ lójúnà láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn
àwọn ìwà ọ̀daràn míì jákèjádò ìpínlẹ̀ Ògùn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.